Ẹ kú dédé wòyí. Gbogbo ẹ̀yin ọ̀mọ̀ràn tí ń mọnú ìgbín nínú kára. Mo tún ní ẹ kú dédé wòyí. Gbogbo ẹ̀yin júníjúní lọ. Ẹ mà tún kú dédé wòyí. Ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá. Èmi a máa wí pé ọ̀rọ̀ wa nílò ìfúnrasí. Ṣé wọ́n fi ṣe wá ní àbáwá la fi ṣe ra wa? Bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe pé wọ́n fi ṣe wá àwa la fi ṣe ra wa. Ọ̀pọ̀lọpọ̀ ojú kòkòrò, ọ̀pọ̀lọpọ̀ àìnítẹ̀lọ́rùn, adìyẹ funfun tí ò mọ́ra ẹ̀ lágbà. Kí n tó máa bọ́rọ̀ mi bọ̀, mo kí yín lórúkọ bàbá Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, àrólé Awólọ́wọ̀. Bàbá tó ní èyí tí ìran Yorùbá jẹ ìyà nínú Nàìjíríà kò tó gẹ́. Tó sọ wípé àkókò rèé fún ìran Yorùbá láti bọ́kù nínú ìgbèkùn Nàìjíríà. Mo máa kí yín lórúkọ bàbá yẹn. Mo kí yín lórúkọ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Akéwèjẹ gbogbo ilẹ̀ Yorùbá. Aníyìkáyé gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọba Yorùbá. Mo kí yín náà. Gbogbo ẹ̀yin orí adé. Èjìgbà ìlẹ̀kẹ̀. Gbogbo ẹ̀yin kábíyèsí wa nílẹ̀ Yorùbá. À ń kí láti sọ ọjọ́ yìí. Ẹlẹ́ẹ̀mẹ́ni tá ń kí. A ní dúdú ni, ẹ̀yin sọ pé funfun ni. Ṣé ọ̀rọ̀ Yorùbá bó ṣe ń lọ ìṣó tẹ́ yín lọ́rùn náà ni? Kí ló dé tí Yorùbá dorí kodò tínú yín ń dùn? Ṣé ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn yín ni? Mo gbọ́ pé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ kọ lẹ́tà síta. Mo ṣe ń gbọ́ níbi ìrọ̀lẹ́ ìní ni. Ìrọ̀lẹ́ ìní náà ṣe ni, aago 12 ò tí lù. Mọ́lẹ̀ ẹ kọ lẹ́tà síta pé ẹ fẹ́ ṣe mítì kan ní October 7. Ṣé October níbo àbí November? October. Ṣé bó October la wà yìí? Yes. Ní November 7 next month. Ẹ pè Sunday Ìgbòho síbẹ̀. Ṣé ẹ fẹ́ tọ Sunday Ìgbòho mú fún ìjọba Nàìjíríà ni? Torí àwa mọ mítì tẹ́lẹ̀ ẹ fẹ́ ṣe ń bẹ̀. Ẹ̀yin stand for one Nigeria. Wọ́n pọba, wọ́n pa ìjòyè ní ilẹ̀ Yorùbá. Látọwọ́ Fúlàní. Ẹ̀yin sì ń sọ wípé you stand for one Nigeria. Wọ́n pa ọmọdé, wọ́n pàgbà ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin kábíyèsí wa ṣe sọ wípé you stand for one Nigeria. Ẹ wá bí tẹ́ ti fẹ́ ṣe mítìn. Ó wá di Èkó lọ́dọ̀ Sanwó-Olú. Àbí? Ìfẹ́ Tinubu, owó Tinubu ló wà lọ́kàn yín. Ìfẹ́ aráàlú jìnnà sí yín lọ́pọ̀lọpọ̀. Ọ̀dọ̀ a ti gbọ́ nínú ìwé ìròyìn, nínú ìwé ìtàn tí Tinubu ti sọ wípé ifá òun ló fọre tó fi ọ̀pọ̀lọpọ̀ nínú yín sí ipò. Olóbi jẹ́ pé ìfẹ́ Tinubu ló wà lọ́kàn yín. Ìfẹ́ bí Yorùbá ò ṣe ní kúkú òjijì kò sí lọ́kàn yín. Kábíyèsí ẹ ti gbàgbé pé Fúlàní tó ń pa Yorùbá kò dá orí adé sí. Ẹ̀yin kábíyèsí wa ẹ ti gbàgbé pé Fúlàní tó ń pokùnrin nílẹ̀ Yorùbá, tó ń pobìnrin, tó ń pọmọdé, tó ń pàgbà kò dá orí adé sí. Ọba tó kọ́kọ́ pa ní ilẹ̀ Yorùbá pọ̀ ọba Ifọ̀n ní Ondo State látọwọ́ Fúlàní. Ẹ pé méjì o. Lẹ́yìn ìgbà yẹn wọ́n fòfẹ́ rẹ̀. Tìkìtì State yẹn ló jọ wá lójújù. Ìbọn náà fẹ́ pa odidi ọba méjì láàrin títì. Ìkẹta sá lọ. Ní ilẹ̀ tán jọba lé lórí. Kì í ṣe ilẹ̀ àjòjì náà ti pa wọ́n.
ẹ̀yin kábíyèsí ẹ̀ máa pè pàdé. Wọ́n pa ọba kan náà ní Kwara State, ní Èkìtì local government. Ẹ̀yin kábíyèsí wa kí lẹ ṣe sí? Ní ìgbà tí Buhari wà lórí oyè, ohun tẹ́ ẹ sọ fún wa ni pé ẹnu yín ò tọrọ l'Àbújá. Ní ìgbà tí Buhari wà lórí oyè, ẹni ọ̀pọ̀lọpọ̀ nínú wa ṣáà mọ̀ pé ọmọ Fúlàní ló wà lórí oyè. Kò lè jẹ́ kẹ́ ẹ fẹ́ ẹ̀dùn ọkàn yín hàn àti tí Yorùbá fẹ́. Tinubu ló wà lórí oyè ń sìn, àti wá sọ tí Yorùbá fẹ́ wá nira fún yín, ṣùgbọ́n ẹ fẹ́ impose ohun tí Tinubu fẹ́ fọmọ Yorùbá. Ebi ń pa, ìyà ń jẹ, Fúlàní ń pa ọmọ Yorùbá, kò kàn yín. Kábíyèsí, àwọn bàbá wa ti ní ká má bú kábíyèsí, ká má sọ̀rọ̀ sí kábíyèsí. Pé bí a bá sọ̀rọ̀ sí kábíyèsí bí ìgbà tí ènìyàn bá fi ara rẹ̀ wọ́lẹ̀ ni. A ní sọ̀rọ̀ sí yín, a ní bèébú, a kàn gbà yín nímọ̀ràn ni pé ó dàbí pé adìyẹ funfun yín ò mọ́ra rẹ̀ lágbà. Ọ̀rọ̀ yín kábíyèsí, not all of you, but the majority of first class ọba in Yorùbá land. Ọ̀rọ̀ yín dàbí à ń gbòòrò mọ́dìyẹ lọ́wọ́ òkú. Ó ní kàn wọ́n jẹ́ kó ń lórí àtàn lọ jẹ. The Nigeria Constitution put obas under the chairman of local government. Ẹ̀ẹ́dẹ̀ sọ fún wa pé ọba ló ní ìlú. Ṣé ìṣe wa àti àṣà wa àti Nàìjíríà bára wọn mu? Ṣé ó bára wọn mu? Ṣàlẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bí ẹ tí ì gbọ́, mo dẹ̀ ti fi ṣe program dáadáa kí ẹ̀yin ọba tó kù, gbogbo ọba ilẹ̀ Yorùbá kẹ́ ẹ lè fúnra pé Fúlàní have gift for you. Pé mo gbàdúrà gift yìí Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ gbà. Kí ni gift òun? Ikú ni. They say that the next target táwọn ní káwọn máa kidnap ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. Àwọn àgbààgbà ti gbọ́. Ìkúdé àwọn tó wà lórí ipò àṣẹ lénìí pé àwọn Fúlàní ti ń gbìmọ̀ o bí wọ́n ṣe máa gbé àwọn ọba ilẹ̀ Yorùbá. Ẹ rí kankan sọ sí ẹ. Meeting tẹ́ fẹ́ pè kí Sunday Igboho wá wà ń bẹ̀, kí wá máa sọ wọ́n Nàìjíríà ló kàn yín kan. Ọọ̀ni of Ifẹ̀, Ọ̀jájá Ògúnlùsì, olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá. Èmi rò pé ibi gẹrẹyẹ náà máa ń bá gbà ni. Tá bá tẹ̀ fẹ́ ṣe tí Council of Obas in Yorùbá land bá fẹ́ ṣe meeting, kì í ṣe olóṣèlú ló yẹ kó fún yín ní venue, kì í ṣe olóṣèlú ló yẹ kó pè yín. Kábíyèsí, àgbà pé àti ní Aláàfin Ọ̀yọ́, ṣùgbọ́n àwọn ọba kàǹkàkàǹkà ní ilẹ̀ Yorùbá, kì í ṣe Èkó ló yẹ kẹ́ ti ṣe lọ́dọ̀ Saidi Elégùṣì. Kábíyèsí, you have all in your palace. You are the olórí aládé of Yorùbá land. Tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ ṣe nínú palace yín that you want to honor the Yorùbá, Mapo Hall nìbàdàn ńkọ́. Adìyẹ gbogbo ọmọra ẹ̀ lágbà. Kábíyèsí, ẹwẹ́nu lẹ̀kẹ́ ẹwẹ́nu ọkọ̀, àwa mọ̀ pé ìyà ò jẹ yín. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọmọ Yorùbá ń là kọjá ẹ̀yin ò là kọjá. Àwa mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìrírí tí àwa ń rí káàkiri ẹ̀yin ò rí. Ẹ ṣe 50 birthday àbí 50 years golden jubilee ẹ ṣe ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni tí gómìnà wa gbé mọ́tò almost going to billions of naira wá fún yín. Ẹ̀yin ò lè mọ̀ pé ìyà ń jẹ aráàlú, ṣùgbọ́n àwọn bàbá titi yín wọ́n jọba torí aráàlú kí ìyà má bàa jẹ aráàlú ni.
kábíyèsí that meeting kò tọ́ sí irú yín Ọọ̀ni of Ifẹ̀ láti lọ. Tẹ́ ẹ bá ti lọ ṣe meeting lọ́dọ̀ Elégùṣì, ọ̀rọ̀ yín dàbí ẹni tó gbé bí adìyẹ tó gbé kọ̀lọ̀kọ̀lọ̀ tó gbé igbe orí ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ ni. ọ̀rọ̀ yín á dàbí ẹni tó ta ọjọ́ ìbí ẹ̀ fọmọ ẹ̀yìn ẹ̀. Tá a bá ń dárúkọ ọba ní ilẹ̀ Yorùbá, Elégùṣì ò rí pòyàn sí in Lagos State sef, ká má wá sọ ilẹ̀ Yorùbá. And don't forget, ìgbà kan Elégùṣì ti sọ wípé àwọn òun ṣe Yorùbá. Ó ti fẹnu ṣápálá Yorùbá rí. Saheed Elégùṣì ti sọ wípé àwọn òun ṣe Yorùbá. Tó bá jẹ́ pé ẹni tó sọ pé àwọn òun ṣe Yorùbá lánàá ló wá pe ìpèlé ní tó ń pe Council of Obas in Yorùbá land in November 7 pé kẹwàá ṣe meeting nínú hall òun, Ọọ̀ni of Ifẹ̀ tẹ́ ẹ bá lọ ó kàn yín lábùkù ni o. Báàmì Ajérò tẹ́ ẹ bá lọ àbùkù ńlá ni o. Oore Tọ̀tù tẹ́ ẹ bá lọ àbùkù ńlá ni o. Mi ò ní parọ́ fún yín. Báàmì Ewí Adó tẹ́ ẹ bá lọ àbùkù ńlá ni o. Ògògà ti ìlú Ìkẹrẹ tẹ́ ẹ bá lọ àbùkù ńlá ni. Báàmì Olúkẹrẹ of Ìkẹrẹland tẹ́ ẹ bá lọ àbùkù ńlá ni. Di Olúpòtì tẹ́ ẹ bá lọ àbùkù ńlá ni. Tí ọba ilẹ̀ Yorùbá bá fẹ́ pè pàdé, ẹ pè lọ́dọ̀ ẹni tó jẹ́ aṣíwájú ọba ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá dẹ̀ wá pè lọ́dọ̀ aṣíwájú ọba ilẹ̀ Yorùbá, ẹ lo màpó that belong to the Yorùbás. Tí ẹ bá dẹ̀ ṣe kì í ṣe olóṣèlú ló yẹ kẹ́ kó pè pàdé fún yín. Kẹ́ wá máa sọ̀rọ̀ nípa regional that will give Fulani opportunity to continue kill the Yorùbás. That will give Fulani opportunity to continue dominate the Yorùbás. Ẹ̀yin kábíyèsí wa ẹ wò ó ṣe. Ẹ wò ó ṣe, ọmọ aládé ni wá. Ìran bàbá wa yìí sànjà mọ́rì. Ọmọ aládé ni wá. Ọmọ akin ni wá tí kì í ṣojo. Kí ló dé tán fi gbé ògo lọ́wọ́ yín? Tán wá so yín, tán sọ yín sí abẹ́ chairman local government. Kí ló dé tán gbọ́jọ́ ọ̀la yín lọ́wọ́ yín sà? Okay, it is because they are giving you money. Kábíyèsí ẹ ronú wò. That meeting Sunday Igboho will never be there. Kì í ṣe tìkú, kì í ṣe tààrọ̀. Because we stand for the Yoruba race. We stand for the freedom of Yorubas. Sunday Igboho stand for the independence of Yoruba. Sunday Igboho did not stand for the one Nigeria. It did not stand for the regional government. Because everybody mọ̀ pé regional government and one Nigeria yóò fi ìyà tó nípọn jẹ ìran Yorùbá. Yóò dẹ̀ gba ògo Yorùbá lọ́wọ́ ògo Yorùbá. Kábíyèsí ẹ wò ó rò, ẹ wò ó ṣe. Torí èyí tẹ́ bá ṣe lénìí yóò di tọ́pọ̀ dọ́là. Mo tún wéyìí, mo tún dákẹ́ ná. Orúkọ mi ò tí ì yí padà. Bàbá Èkìtì yín náà ni. Òmìnira Yorùbá la fẹ́. Enough is enough for Nigeria. We, the Yoruba, we are not part of Nigeria anymore. It is because our forefathers, they are not Nigeria. Let us scatter Nigeria now before Nigeria scatter the Yorubas. Thank you.